Tẹ́ bá ṣe ń wọlé kẹ́ share live yẹn. Kẹ́ dẹ̀ double tap. Kẹ́ dẹ̀ double tap. Kẹ́ share live yìí fún àwọn alágbára àdúgbò yín. Àwọn tó pera wọn ní alágbára. Àwọn tó ń sọ wípé they can do undo. Àwọn tó ń sọ wípé they can do undo. Sí àìsí ọba ìlú ẹ, sí àìsí president, kò sí àìsí governor, kò sí àìsí ọlọ́pàá, kò sí àìsí sójà, kò sí àìsí adájọ́, gbogbo àgbáyé pátá. Wọn lọ́ba àgbáyé fẹ́ bá sọ̀rọ̀. Ẹ share kẹ́ double. Wọn lọ́ba àgbáyé fẹ́ bá sọ̀rọ̀. Ẹ share kẹ́ double tap. Àwọn proud people, yes. Àwọn tó ń sọ wípé wọ́n lè rí èèyàn mọ́lẹ̀ láàyè wípé kò sírú wọn ní gbogbo àgbáyé. Ẹ share sí wọn, ẹ share sí wọn. Àwọn la fẹ́ bá sọ̀rọ̀. Àwọn la fẹ́ bá sọ̀rọ̀. Ọmọ ìran mi létí, ọmọ ìran bá sọ̀rọ̀. Àwọn la fẹ́ bá sọ̀rọ̀. Ọmọ ìran mi létí, ọmọ ìran mi bá sọ̀rọ̀. Àwọn la fẹ́ bá sọ̀rọ̀. Ọmọ ìran mi létí, ọmọ ìran mi bá sọ̀rọ̀. Àwọn la fẹ́ bá sọ̀rọ̀. Ọmọ ìran mi létí, ọmọ ìran mi létí. Létí, ọmọ ìran mi létí. Ẹni kí ló máa parí sí lọ. Ìwọ tó bá share live wo olùgbàdé ayé. So ẹ share live yẹn. So ẹ share live yẹn. Tẹpátẹpá ló máa fi share o. Tí o bá wá lè share Chromeby, má gbọ́rọ̀ mi. Ìwọ tó bá mọ̀ pé o lè ka Bíbélì, o lè send request. Ìwọ tó bá lè ka Bíbélì kẹ́ jókòó sí comment section. Àwọn ewé máa wá kàwé lálẹ́ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run yé. Ọ̀rọ̀ Ọlọ́run lágbára. Ọ̀rọ̀ Ọlọ́run yé. Àìkú ní títí ayé. Àìkú ní títí ayé. Àìkú ní títí ayé. Àìkú ní títí ayé o. Àìkú ní títí ayé jàre. Ọ̀rọ̀ Ọlọ́run yé o. Ọ̀rọ̀ Ọlọ́run lágbára o. Ọ̀rọ̀ Ọlọ́run yé. Àìkú ní títí ayé. Ọ̀rọ̀ Ọlọ́run yé jàre. Ọ̀rọ̀ Ọlọ́run lágbára. Ọ̀rọ̀ Ọlọ́run yé. Àìkú ní títí ayé. Mo ní kẹ́ double tap ni o. Ẹ ti double tap o. Ọ̀rọ̀ máa jábọ́ láìpẹ́ o. Kò tí ta kókó. Ẹ double tap. Ẹ double tap. Kẹ́ dẹ̀ share live ó tán. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ní TikTok yìí, èsùn ti gbági mọ́ yín létí. Àwọn babaláwo sọ pé ká máa dárúkọ ẹ̀sùn pé ká máa sọ wípé Sátánì.
gbogbo ẹ̀ skit ni, kò sí nǹkan tó jẹ́ Sátánì, kò sí nǹkan tó jẹ́ èṣù. Yes, ènìyàn ló ń jẹ́ èṣù. Gbogbo ẹ̀ skit ni. But a máa bá yín sọ̀rọ̀ lálẹ́ yìí lára àwọn skit tí wọ́n ti ṣe sínú Bíbélì. A fẹ́ fi pè yín sí àwọn àfiyèsí kan. Bóyá ààyè yín máa lè sí. Torí ẹ̀yin kan sì ń ṣe bí aṣiwèrè. Nígbà tí bá wò yín lórí íńtánẹ́ẹ̀tì bá bẹ̀rẹ̀ sí fọ́ǹbù, máa wo pé ẹsẹ̀ bàtà 6 mà péré mà nìyí. O kì í yàgbẹ́ ni. Ṣé ìgbẹ́ ọ̀kẹ́ máa ń rùn ni? Tó dẹ̀ fọ́ǹbù, tó dẹ̀ halẹ̀ gàràràràràràrà wípé o lè dogun, o lè dọ́gbọ̀n, wàá bá ayé jẹ́, o lè ṣe gbà. Who are you? Who you be? You are nothing. If you are a human being, you are nothing. A máa wọnú ọ̀rọ̀ wa lọ láìpẹ́ yìí. A ní lè dúró dé anybody mọ́. Tí o bá padà rí fídíò yìí wò, wàá padà lọ wo ní YouTube. Mi ò dúró dé anybody. Ọjọ́ ti kan gógó. This is our topic today. Àkórí ọ̀rọ̀ náà sọ wípé ènìyàn tí a bí ní obìnrin, ẹnikẹ́ni nínú ènìyàn tí a bí nínú obìnrin tó bá ti pera ẹ̀ lágbára, aṣiwèrè ni. Ẹnikẹ́ni